ṣé rí oore tí godmother tí gbogbo ayé ń pè ní màmá olówó oore tí wọ́n ṣe fún Madam Auto Bola oore kọ̀ọ̀kan ni tí ẹ̀dá alààyè kankan ò dẹ̀ gbọ́ sí ìgbà tí Madam godmother ẹ̀ ń ṣoore fún Madam Auto Bola abẹ́ ẹ̀gbọ́n mi oore tí godmother ṣe fún Madam Auto Bola oore kọ̀ọ̀kan ni tí ẹ̀dá alààyè kankan ò dẹ̀ gbọ́ sí torí ní kò rògbà yẹn a kò rí pé ó ń dùn ó ń dán ni oore kọ̀ọ̀kan ni oore tọ́lọ́run dẹ̀ fọwọ́ sí ni torí oore kọ̀ọ̀kan kì í ṣoore kárí mi Ọlọ́run ò dẹ̀ nífẹ̀ẹ́ sí olóore kárí mi oore tọ́lọ́run yọ́nú sí ni ṣé rí ẹnikẹ́ni tí èèyàn bá ṣoore fún láyé yìí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé síbi tíre òun lọ́lọ́run dá wa sáyé ẹni tó ṣe oore fún ẹ lẹ́nìí tó dùn ẹ́ nínú tó pa ẹ́ lẹ́rìn ó tún lè di ọ̀la kó tún ṣe ìkọ́kọ́ fún ẹ tó fi máa bà ẹnu jẹ́ èèyàn lèèyàn máa jẹ́ ẹni tó pa ẹ́ lẹ́rìn lẹ́nìí tó dùn ẹnu ó lè di ọ̀la kó tún pa ẹ́ lẹ́kún síbi tí rẹ̀ wá dé ayé èèyàn lèèyàn máa jẹ́ ẹ jẹ́ mú fòyí sọ́dọ̀ torí comment kí ló ń ṣẹlẹ̀ gangan èèyàn yìí ọmọ onímù ṣe àjínà ọmọ ìyá mi kò ní bàjẹ́ ọmọ onímù ṣe ànádòru ìlú tó ń dáṣọ fún èèyàn tó ń dáṣọ fún egungun akú bíbire welcome on board my sister kí ni mo sọ lọ pé ẹni tó bá ṣe oore fún ẹ tó dùn ẹ nínú tí ayọ̀ gorí ẹ̀mí ẹ ó tún lè dọ́là kó ní tóun tún ṣe nǹkan tó máa bà ẹnu jẹ́ tó máa gbomijé lójú ẹ̀ èèyàn nìyẹn máa jẹ́ tí irú ẹni tó bá wá dùn ẹnu lánàá tí irú ẹni yẹn bá wá bẹ̀ ẹnu jẹ́ lénìí ṣé irú ẹni bẹ́ẹ̀ ṣé ìjà ló yẹ ìjà lèèyàn bẹ́ẹ̀ ni náà jà ni àbí èèyàn fi onítàn lọ́lọ́run lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ àwọn mi lórí ètò yìí ètò bó ṣe lọ ẹ̀yin ni mo fẹ́ kẹ́ bá mi dáhùn ìbéèrè yẹn mo ní ẹni tó bá dùn yín nú lẹ́yìn tó pa yín lẹ́rìn tọ́lọ́ ń lò láti pa yín lẹ́rìn tọ́lọ́ ń lò láti nomi jẹ yín nù irú ẹni bẹ́ẹ̀ tó bá wá di ọ̀la tí irú ẹni bẹ́ẹ̀ bá wá bá yín nú jẹ́ ṣé irú ẹni bẹ́ẹ̀ ṣé jà lẹ́ máa bá a jà ni àbẹ́ máa yáàfì ẹ̀fọ́ lọ́hùn ẹ jọ̀ọ́ ẹ bá mi táìpù ẹ̀ mo fẹ́ wò bóyá ń bá mi lọ ẹ̀yin olólùfẹ́ ètò yìí ẹ dá mi lóhùn ìbéèrè yẹn ẹ má jẹ́ kí n máa béèrè kí n máa dáhùn. Ogun àpèsìn my sister welcome on board ẹ̀yin olólùfẹ́ mi ẹ dá mi lóhùn ogun àpèsìn ní èèyàn máa jẹ́ nǹkan tí mo béèrè kọ́ nìyẹn o mo lẹ́ni tó bá dùn ẹnu lẹ́yìn tí irú ẹni bẹ́ẹ̀ bá wá bẹ̀ ẹnu jẹ́ lọ́la ṣó yẹ kó o bàjà àbí kó o fílẹ̀ fọlọ́hún ohun tí mo béèrè nìyẹn ẹ jọ̀ọ́ bá mi type ẹ má jẹ́ kó jẹ́ mi ní máma sọ̀rọ̀ ní máma fèsì ẹ jọ̀ọ́ bá mi type ẹ̀yin tèmi yes or no ṣé kó nítọ̀ ń jà ní àbí kó fílẹ̀ fọlọ́hún ẹ jọ̀ọ́ ẹ bá mi type ẹ̀ mi ì tí rí kíní yìí o kọ́mẹ̀ntì yìí o mi ì rí kọ́mẹ̀ntì yìí o ó dúró ni o àbó ń lọ àbó títú 6 ni mi ì rí kọ́mẹ̀ntì yìí o ẹ jẹ́ àwọn di second phone náà bóyá lè ti 6 torí àwọn fóònù ẹ̀kọ́ akọ̀lédé 6 ẹ̀ ní rí kọ́mẹ̀ntì ok mọ́mí Fáṣakíní màá fílẹ̀ fún Ọlọ́run ẹ ṣé mà mo tún nìdẹ lómi kó ẹ pé ọ̀rọ̀ ẹni mọ́mí Fáṣakíní kọ́ la máa fi sọ̀rọ̀ ẹni tí ó ṣoore ó dùn ẹnu lẹ́nu tí onítàn bá bá ẹnu jẹ́ lọ́la
ṣó yẹ kó o bàjá ni àbò máa fílẹ̀ fọlọ́run ẹ̀yin olólùfẹ́ ni ẹ comment ẹ má yẹ kó jẹ́ pé mọ́mí Fáṣákì nìkan ló máa fún wa lésì ẹ̀yin yòókù náà ẹ comment. Ogun àpèsì ni tí mo bá ní opportunity láti bàjá màá bàjá ni o okay mo ní ìdèyàn méjì sí Ọlárẹ̀wájú ẹ̀rìn ní ká filẹ̀ fún Ọlọ́run okay ọkù Afọlákẹ́mi ní kò ní ìdìjà kí o fi ìjà sílẹ̀ fún Ọlọ́run jà okay ó ti tó God bless you. Nínú èèyàn mẹ́rin èèyàn kan péré ló sọ pé ìyẹn Ògún Àpèsì ló ní òun máa bónítọ̀ ń jà àwọn mẹ́ta yòókù wọ́n ní ká filẹ̀ fọlọ́run so majority carry the vote ẹ jẹ́ ká dìyẹn mú pé ẹni tí ó bá ṣoore fúnyàn tó bá wá túbàyàn nú jẹ́ ìjọ yẹ ká bàjẹ́ àbí ká filẹ̀ fọlọ́run èèyàn mẹ́ta ní ká filẹ̀ fọlọ́run kọ́lọ́run ṣèdájọ́ èèyàn kan ní òun máa bàjà ẹ jẹ́ ká fi ṣe majority ṣàmọ̀ pé majority carry the vote okay ká filẹ̀ fọlọ́run ìyẹn la máa dì mú thank you ẹ ṣé God bless you. mo bọ̀ God bless you bẹ́ẹ̀ ṣe dá mi lóhùn yẹn kí lẹ́ni ìtúwí mi ò ṣíṣ okay let God judge thank you my brother Adeko bless Dewale Ojo ní write my comment write your comment abi you wanted to read my comment oh yeah read comment let me read your comment Uncle Dewale Ojo rewrite your comment so I can read it mi read comment Ọlákẹ́ṣì ní ká filẹ̀ fọlọ́run okay Ogun Àpèsì ní mi ò ṣiṣẹ́ owó sí lọ́wọ́ no but tí mo bá ní opportunity láti bàjá màá bàjá àti gbọ́ yẹn. Uncle Dewale Ojo please rewrite your comment so that I can read it out mi ò rí comment ní rẹ ti rí kíní yẹn máa ń sísìn gbà mí please rewrite it. Okay, which stream are you using? My sister Adeto ẹ contact Sami Glow skincare ni o Sami Glow bẹ́ẹ̀ ni cream wọn ni mò ń lò ẹ rí pé last month ojú mi ò clear báyìí tẹ́ bá ṣàkíyèsí mo lò fún 2 weeks in fact mo ríṣẹ́ Sami Glow skincare bẹ́ẹ̀ ni ẹ rí orúkọ wọn lórí fóònù mi mo fi ṣe topic ẹ wò ń bẹ̀ mi rí comment ní o brother mi yẹn Ọlákẹ́ṣì ní we should always remember the good he or she did so ká filẹ̀ fún Ọlọ́run no one is perfect okay mo ti rí comment Déwálé Òjò tó bá fẹ́ fi oore náà pa mí tó rán àwọn speaker síta fi fòrú ẹ̀mí mi màá sọ̀rọ̀ síta alright thank you God bless you ẹ jẹ́ ká dúró níbẹ̀ thank you God bless you but at the same time ká filẹ̀ fún Ọlọ́run yẹn náà ló sì borí ẹ̀yin méjì nìkan lẹ sọ pé bóyá pé ẹ bá wọn jà tó bá rán speaker but àwọn bíi 5 sí 6 wọ́n ní ká filẹ̀ fún Ọlọ́run thank you ẹ jẹ́ ká máa bọ̀rọ̀ lọ. Yorùbá wá sọ̀rọ̀ Yorùbá máa ń pòwe kan Yorùbá máa ń sọ pé mo ṣoore kò gbè mí mo ń bọ̀ Yorùbá máa ń ní mo ṣoore kò gbè mí wọ́n á ní ó lọ́wọ́ kàánú Yorùbá tó pèwò yẹn Yorùbá rí sọ àmọ́ wọn ò tún rí sọ tán bẹ́ẹ̀ ni torí kì í ṣe gbogbo oore téèyàn bá ṣe tó bá fi ibi súyàn ló lọ́wọ́ kàánú tá bá wo òwe Yorùbá yẹn wọ́n ní ó ṣeré kò gbé ẹ́ ó lọ́wọ́ kàánú wọ́n rí sọ wọn ò tún rí sọ kì í ṣe gbogbo oore téèyàn bá ṣe tó bá fi ibi súyàn ló lọ́wọ́ kàánú aláìmoore ló pọ̀ nínú àwọn èèyàn aláìmoore míì wà tó ẹ pé láìfù tó ń wá kó máa fi ibi sú ẹni so kì í ṣe gbogbo oore
téèyàn bá ṣe tí ò bá gbèyàn ló máa ń lọ́wọ́ kánú. Ìgbà míì tó bá ṣoore fáláìmoore ó máa fi bí sú ẹni. Wàláì olóore ò dẹ̀ ṣèkà pẹ̀lú oore tó ṣe yẹn o, ṣùgbọ́n tó o bá lọ ṣoore fún ẹni ẹ̀dá tó bá jẹ́ pé aláìmoore ẹ̀dá ni ó máa fi bí sú ẹni. Yorùbá náà ló tún sọ pé àwọn àtẹnu máa ń jà ṣùgbọ́n wọn á parí ẹ̀ ni. Tí àwọn àtẹnu bá wá jà òun ló dífá fún pé tí olóore àti ẹni tó ṣoore fún tó bá wá jà, ìjọ lẹ́tọ̀ọ́ kí olóore yẹn kó wá mú àwọn ọ̀tá ẹni tó ṣoore fún yẹn kọjọ máa ṣe wọléwọ̀de. Ẹjọ́ ẹ tún bá mi dáhùn yẹn náà. Ẹ̀yin olóye tẹ́ wà lórí platform mi, mo ní tí olóore tó bá tún wá ṣoore fẹ́ dà, ìjọ tí olóore tó bá ṣoore fẹ́ dà àti ẹ̀dá tó ṣoore fún yẹn tó bá wá jọ ní misunderstanding, ìjọ wá lẹ́tọ̀ọ́ kí olóore èèyàn tó ṣoore fún yàn kó wá tún wá mú ọ̀tá ẹni tó ṣoore fún yẹn kọjọ máa ṣe wọléwọ̀de. Ẹ̀yin èèyàn mi ẹ comment, mo tún fẹ́ gbọ́. Ìjọ lẹ́tọ̀ọ́ kọjọ máa ṣe wọléwọ̀de. Ẹ̀yin èèyàn mi abẹ́ Yorùbá yẹn ò yé yín, mò ń retí kọ́mẹ̀ntì yín ni o. Tí olóore bá ṣoore fún yàn, ìjà wá ṣẹlẹ̀ láàrin olóore àti ẹni tó ṣoore fún, ìjọ wá lẹ́tọ̀ọ́ kí olóore kó wá máa lọ bá àwọn ọ̀tá ẹni tó ṣoore fún kọjọ máa ṣe wọléwọ̀de. Ẹ̀yin tèmi, ṣó yẹ kó bàjà ni? Ṣó yẹ kó lọ máa bá àwọn ọ̀tá ẹ̀ ṣe wọléwọ̀de ni àbí kó fílẹ̀ fọ́lọ́run? Ẹ fún mi lésì yẹn náà. Ẹ jẹ́ tí mú fóònù mi. Ẹ̀yin èèyàn mi, mò ń gbọ́ yín o, mò ń retí kọ́mẹ̀ntì yín o. Ogun àpèsè ni kò lẹ́tọ̀ọ́. Ó yé wa, èmi ti kọ́mẹ̀ntì òkè kò lẹ́tọ̀ọ́. Kọ́mẹ̀ntì ogun àpèsè nìkan la tún rí. Olóore tó ṣoore fún yàn, ẹni tó lóore ṣoore fún wọn jọ ní misunderstanding, ìjọ wá lẹ́tọ̀ọ́ kí olóore gangan kó wá lọ máa bá ọ̀tá ẹni tó ṣoore fún ṣe wọléwọ̀de àbóyẹ kó yànjẹ ẹ̀fọ́ lọ́hùn. Ẹ kọ́mẹ̀ntì mo fẹ́ rí. Ẹ̀yin onílàákàyè tẹ́ bá wà lórí ètò yìí. Bọ̀dé ọlá ní kò lẹ́tọ̀ọ́, ó dé ní. Ó dé ní. Ẹ̀yin onílàákàyè ẹ bá mi kọ́mẹ̀ntì. Fóònù méjì la máa wò ká máa wò ń bí torí ìgbà mí eléyìí máa sís. Mo ti rí. Ọlákẹ́ṣì ní kò dáa, thank you. Ó di méjì. Ọ̀gá àpèsè ní àgbàyà ní olóore yẹn. Okay? Opinion ọ̀gá àpèsè ṣàyàtọ̀. Ẹni Ọlásẹ̀mí ní she's supposed to keep distance from both of them till she settle the other person. God bless you. Ó yá o. Ìjọ dá kí ẹni tó ṣoore fún yàn kó wá lọ máa lájọṣepọ̀ pẹ̀lú àwọn ọ̀tá ẹni tó ṣoore fún àbí kó yáfi ẹ̀fọ́ lọ́hùn àbí kóun náà tún yáfi ẹ̀fọ́ lọ́hùn. Mo ń retí kọ́mẹ̀ntì yìí o. Ẹ̀yin olóye tẹ́ wà lórí platform yìí. Fóònù méjì la fi wo kọ́mẹ̀ntì báyìí. Àmọ́ nǹkan tó máa ń mú kọ́mẹ̀ntì 6. Ok, mo ti rin bí. Sísá Jùmọ̀kẹ́ Adéwùmí ní kò lẹ́tọ̀ọ́. Thank you. Àwọn kò lẹ́tọ̀ọ́ yẹn ó di 4. Ọládélé ní olóore has right to friend with anyone he or she like. I'm the one with báwo lẹ ṣe kò yìnbó yìí. I'm the one will choose well, and if friend did not want it, I will let go. Kí ló dé ta ló fún ẹni redded? Kí ló dé ta fún yan redded? Don't let me to block you. Kí ni sísá yẹn ṣe fún yín? Ayọ̀mí
Why are you putting red on Oladele's comments? Why? Please don't do that. Don't let me to block you, please. We are not fighting on this platform. Please, respect yourself. Asani Bello ni kò dá rárá. Thank you. Funke Abeni at all. Kò lẹ́tọ̀ọ́ rárá. Olakeshi ni they should both yafi fọ́lọ́run. Okay? Ó di àwọn tó ní kó filẹ̀ fọ́lọ́run. Wọ́n di 8. Àwọn mẹ́ta lọ ní ọ̀rọ̀ wọn yá. Àwọn mẹ́ta lọ̀rọ̀ wọn yàtọ̀. Àwọn kó filẹ̀ fọ́lọ́run wọ́n di 8. Ẹ̀yin èèyàn mi, ṣe pé majority carry the vote. Thank you, God bless you. Ṣe pé question méjì ọ̀tọ̀ọ̀tọ̀ mo bèrè lọ́wọ́ wa. Ìbéèrè mi àkọ́kọ́ ni pé mo ní tí olóore tó ṣe dáadáa fún yín lẹ́nu tó bá wá ṣe burúkú fún yín lọ́la, ìjó lẹ́tọ̀ọ́ kẹ́ bàjà àbí kẹ́ yáfi ẹ̀fọ́ lọ́hùn. Àwọn tó ní ó yẹ kó yáfi ẹ̀fọ́ lọ́hùn wọ́n pọ̀ ju àwọn tó ní kó bàjà lọ. Torí because wọ́n mọ̀ pé ẹni tó bá ṣe burúkú, ẹni tó bá ṣe rere fún yàn, ó tún lè ṣe burúkú. Mo tún wá sọ pé tí olóore tó ṣoore fún yàn tó bá lọ bá àwọn ọ̀tá ẹni tó ṣoore fún yàn jọ máa ní àjọṣepọ̀, ìjó lé ṣó yẹ kó bá wọn lájọṣepọ̀ ni àbó yẹ kó fi wọ́n lẹ̀ fọ́lọ́run. Àwọn tó ní ó yẹ kó fi wọ́n lẹ̀ fọ́lọ́run wọ́n tún pọ̀ ju àwọn tó ní ẹni tó bá wù ló lè bá ṣe pọ̀ lọ. Ṣe rí pé ọ̀dọ̀ máa sọ̀rọ̀ kan pé majority carry the vote. Ṣó ti yé yín? So àwọn tó ní ó yẹ kó yáfi ẹ̀fọ́ lọ́hùn ló pọ̀ jù. Mo lè dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ fún mi ní èsì. Àtẹ̀yìn tẹ́ fún mi ní èsì positive, àtẹ̀yìn tẹ́ fún mi ní èsì negative. Opinion kálukú ni, opinion wo ò lè dọ́gba. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, ojú òní tì yín. Ẹ kú làákàyè, Ọlọ́run ò ní pa làákàyè yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé wá rí ọ̀rọ̀ tí à ń sọ yìí? Mo dúpẹ́ pé ẹ̀yin èèyàn ti bá wa tàn mọ́lẹ̀ sí. Ṣùgbọ́n èyí tó jẹ́ kókó nínú ọ̀rọ̀ tẹ́yin èèyàn sọ ni pé kó yáfi ẹ̀fọ́ lọ́hùn. Àtẹni tó ṣe oore fún lèdì tó padà ṣe ní fún ẹni kó nítàn yáfi ẹ̀fọ́ lọ́hùn. Àti olóore tó wá tún lọ bá ọ̀tá àwọn tó ṣoore fún ṣe ẹni kó yáfi ẹ̀fọ́ lọ́hùn. Bẹ́ẹ̀ ni n tó jáde nìyẹn ní ayé. Pé tọ́rọ̀ bá fẹ́ ga jù kéèyàn ṣe kí ni kéèyàn yáfi ẹ̀fọ́ lọ́hùn. Bẹ́ẹ̀ ni. Now ẹ jẹ́ kí n go straight to the point. Madam Godmother, mo sọ ní 2 days ago tí mo ṣe show, mo pé èdè kan lórí show mi, mo ní gbogbo àwọn fracas speakers tó wà ní ìdí ẹ̀yìn mà, mo sọ ní 2 days ago. Mo ní tẹ́ ẹ bá fẹ́ kí rẹ́dẹ̀rẹ̀dẹ̀ kó rẹ̀ yín lára, mo ní ẹ ṣe disclaimer, ẹ lé gbogbo wọn dànù. Mo sọ nínú show mi 2 days ago. Mo ní gbogbo àwọn fracas speakers tó sásábẹ́ yín, mo lọ́ máa kó dọ̀tí bá yín, ọmọ kó yàmàyàmà bá yín. Mo ní àdá kẹ́ ṣe disclaimer, kẹ́ lé everybody dànù. Mo sọ because oore lẹ ṣe kò ní di bímọ yín lọ́wọ́ o lágbára Ọlọ́run. Ṣọtiyé oore tẹ̀lé ṣe oore tọ́lọ́wọ́n bá yọ́nú sí ni. Lágbára Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ nígbèrè ìtìjú. Sísẹ́ tí ì ṣe disclaimer fún wọn. Anything tó bá ń ṣẹlẹ̀ láàrin àwọn speakers orí yín lọ́wọ́ máa fàbọ̀ lé. Sísẹ́ tí ṣe disclaimer fún wọn. Tí wọ́n bá jọ ń fa fàrúfà láàrin ara wọn, àbálò àbábọ̀ ọ̀rọ̀ yẹn orí yín ló máa fàbọ̀ lé. Ó dẹ̀ máa kó ìdọ̀tí bá orúkọ ti yín. Mo sọ ní 2 days ago pé á bẹ́tà kẹ́ tètè ṣe disclaimer fún gbogbo àwọn fracas speakers tó bá wà lábẹ́ yín. Mo nítorí pé kí ni wọn ò ní kó nǹkan kan bá yín ju ìdọ̀tí lọ. Tó ẹ bá dẹ̀ wò pé ẹ̀ ṣe disclaimer, tó bá yá àwọn aráabí yìí wọ́n á fi yín lẹ̀, wọ́n á tún ta mélòmíì. Sójà go sójà come lọ́rọ̀ social media. Tó fi yín lẹ̀ wọ́n
lè kúrò lórí orúkọ yín for life tẹ́ ẹ bá tètè ṣe disclaimer. Sójà go sójà come ní godmother mi tún lè wá lọ́la ẹ̀yin ayé òní sọ yín dẹni ìpàtì wọ́n á pa yín tì. Number 2, orúkọ yín wọ́n á tún bàjẹ́, ìyẹn ti dúró síbẹ̀ lórí social media nìyẹn tí ò dẹ̀ lè parẹ́. Ọ̀rọ̀ yín ló ń sọ lórí social media madam godmother tẹ́ bá ń gbọ́ show gbogbo show ẹ rí pé wọ́n ti mú ọ̀rọ̀ àwọn ọmọ yín mọ́, ẹ rí pé wọ́n ti mú ọ̀rọ̀ ọkọ yín mọ́ show. Ara ń tàn sọ fún yín nìyẹn. A ní kẹ́ ṣe disclaimer fún gbogbo fracas speakers kẹ́nìbọ̀dì má dárúkọ yín mọ́, ẹ mọ̀ wọ́n rí. Orúkọ yín nìkan ló ń mú mẹ́nu tẹ́lẹ̀, wọ́n ti mọ́rúkọ àwọn ọmọ yín mẹ́nu sí, wọ́n ti sọ̀rọ̀ ọkọ yín lórí ẹ̀rọ ayélujára. Tó bá já sí ọ̀rọ̀ àwọn ẹbí yín family member yín ẹ kàn máa rí pé orúkọ àwọn family member yín ó ń jáde lórí ẹ̀rọ ayélujára. Ẹ rí pé orúkọ iṣẹ́ yín iṣẹ́ tẹ̀ ń ṣe gbogbo iléeṣẹ́ yín orúkọ iléeṣẹ́ yín ẹ rí pé ó jáde lórí social media. Tẹ́ ẹ bá tètè ṣe disclaimer kẹ́ ẹ lé gbogbo wọn dànù. Ẹ rí pé àwọn ọ̀rẹ́ yín kan wọ́n bẹ̀rẹ̀ sí máa pè wọlé. Bá a ṣe lọ́rẹ̀ẹ́ ní ayé náà la ṣe lọ́tà. Ẹ rí pé àwọn tó tún jẹ́ ọ̀tá yín náà wọ́n bẹ̀rẹ̀ sí máa pè sórí show àti story tó jẹ́ òótọ́ àti story tí òun ṣòótọ́ ń pa yín. Wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ ìyá wá di nǹkan tó wá tàn, nǹkan tẹ́yìn kò lálàárí. Ẹ kàn máa gbọ́ lórí social media ni story tẹ́ ẹ̀ lálàárí madam godmother. Ẹ rí pé ẹ kàn máa gbọ́ oríṣiríṣi story ń pa yín lórí social media ni. Kí ọ̀rọ̀ yín tó wá dé stage yẹn ẹ tètè ṣe disclaimer kó má fi yín já disclaimer wọ́n á máa kó dọ̀tí bá yín lọ́tún lọ́sì ni. Ṣé rí pé ìdọ̀tí yẹn sì ó ti ń bọ́ ọkọ yín tẹ́lẹ̀ wọn ò dárúkọ ọkọ yín orúkọ yín nìkan ló ń dá tẹ́lẹ̀. Ìdọ̀tí yẹn ti ń bọ́ ọkọ yín ó ti ń bá àwọn ọmọ. Tẹ́ ẹ bá tètè ṣe disclaimer wọ́n á kó dọ̀tí bá yín wọ́n á depo sáṣọ àlá yín. Àwọn òbọ̀ ọlọ́run kọ́ depo sáṣọ àlá yín o. But á dáa fún orúkọ tí yín kó má bàjẹ́, fún iṣẹ́ tí yín kó má bàjẹ́, kí ọkàn tí yín gan lè balẹ̀ á dáa kẹ́ tètè ṣe disclaimer. Ọkàn tí yín gan balẹ̀ so tó bá ń bára wọn jà wọn ò ní lè máa implicate orúkọ yín, wọn ò ní máa dárúkọ yín. Ẹ ti bọ́ lọ́wọ́ wọn nìyẹn. Ẹ ti bọ́ lọ́wọ́ social media nìyẹn tẹ́ bá ti ṣe disclaimer. Ọkàn yín gan balẹ̀ ibi tẹ́ bá wà. Ẹ ní máa gbórúkọ yín lóríṣiríṣi platform kò ní sí yẹn bẹ̀. Ẹ bọ́ lọ́wọ́ ogun social media nìyẹn. So kò ní jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ madam godmother kò ní jù bẹ́ẹ̀ lọ. Come back. Thank you so much for watching. See you next time. Bye for now.